ẹ ǹlẹ́ ẹ̀yin èèyàn wa o ẹ káàbọ̀ sórí ìkànnì yìí lẹ́yìn ìtàgé níbi tá a ti ń ṣe àtúpalẹ̀ sinimá fún wa sinimá yorùbá èyí tá a ti wò èyí tó ń bọ̀ lọ́nà tàbí èyí tí ò tiẹ̀ tí ì jáde rárá tàbí èyí tá a ti wò lọ́jọ́ pípẹ́ ibí yìí la ti ń ṣe àtúpalẹ̀ bí èní bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yìn kan ṣalábàápàdé ìkànnì yìí ẹ má gbàgbé láti subscribe sí ibà kẹ́ẹ̀dẹ̀ turn on notification bell yín nígbàkigbà tá a bá ti drop content ẹ lè máa jẹ́ ẹni àkọ́kọ́ tó máa kọ́kọ́ rí kí ni ìta mú wá fún yín lónìí àdó ìyá àgbà part 2 ó ti ń ṣò lórí abisalam tv ẹ̀yin náà ẹ lọ wo abisalam tv àdó ìyá àgbà tẹ́ ẹ báyìí tí ìwo part 1 ẹ lọ wò ń bẹ̀ torí iṣẹ́ tó juṣẹ́ lọ sinimá tó ju sinimá lọ òun ni àdó ìyá àgbà yìí ṣẹ́yìn náà wá ń retí àdó ìyá àgbà part 3 àbẹ́ ò retí ẹ̀ kí nìkan tẹ́ ẹ tiẹ̀ fẹ́ sọ nínú àdó ìyá àgbà part 2 tá a ṣẹ̀ṣẹ̀ wò tán yìí ìyẹn ni pé ẹ̀san máa ń ké o ní gbogbo nǹkan tá a bá ń ṣe ẹ yẹ ká máa gbàgbọ́ pé ẹ̀san ń bọ̀ o níjọ̀kanjọ̀kan ẹ máa kó ẹ̀san ẹ̀ bẹ́yìn ò bá kẹ́san ẹ̀ ọmọ yín á kó bọ́mọ yín ò bá kó àwọn ẹbí yín wọ́n á ṣe kíni wọ́n á kó. àwọn ìyá ńlá ìtànná àwọn ni wọ́n ti jẹ èso àjàrà ṣùgbọ́n ìtànná ni eyín kan. ẹ gbọ́ ṣé part tí Sunday Jatto rò tó tèkì yẹn ṣé ó bójúmu ṣá ṣé ó lè ṣe dáadáa ṣó gbìyànjú mo rate ẹ ní 5/10 kí ni ẹ̀yin náà rate ẹ. To understand this movie, Ado IYA AGBA Part 2, you need to see the Part 1 of Ado IYA AGBA. Go to Abisalam TV today to go and watch it. Ẹ̀yin náà máa rí pé sinimá tó ju sinimá lọ. Ado IYA AGBA 2 Yoruba movie, Ado IYA AGBA 2 Nollywood film. Sinimá yìí dùn, ó nítumọ̀. Àwọn àgbà òṣèré lẹ máa rí ní inú ẹ̀ bíi Abẹ̀ní Agbọ́n, Anike Ami, Sunday Jatto, Ayo Olaiya Yoruba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n ṣiṣẹ́ nínú sinimá Ado IYA AGBA. Do you need part 3 of Ado IYA AGBA? Àbí ẹ̀yin ò tiẹ̀ fẹ́ wo part 3? Ṣé ibi tí ó tán sí yẹn ṣé ẹ lérò pé bẹ́ẹ̀ náà ló tán sí? Torí agbára tí Anike Ami gbà lọ́dọ̀ Ado ó yẹ kí ó sì utilize ẹ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ. Kí ni ẹ̀yin náà wá ń rò nípa Ado IYA AGBA? Do we need Ado IYA AGBA part 3? Share your opinion in the comment section. Thank you, God bless you. Ẹ wo ẹ jẹ́ kí n ṣẹnu dédé síbí lábalábí tí mo dé yìí títí ìgbà míì tá ò tún máa fi pàdé èmi àti yín àníjọ ẹni tí wọ́n ń wá o ó dàbọ̀.